ìgbà àwọn ọkọ ní kinní ìmọ̀ ọkọ̀ pé àbójú mi ń tàn mí jẹ ni wọ́n ní ojú mi ò tẹ̀lé tàn mí jẹ gbogbo ayé ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn àfa wa ń lọ ní o ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn tẹ bá rántí ìyá ọdún ọlọ́sùn jọ sí tọ́sọ̀ díjọ́ kúrà ní tọ́jà fún àwọn àgbà fún àwọn àlẹ́ fún àwọn àwọn fún àwọn àmọ́ká tí o gbára àmọ́ká tí wọ́n tó kó bọ̀ tí wọ́n sẹ́ẹ̀tì okó fún ọmọ ti fàyà lọ́kọ̀ nígbà tí wọ́n kọ́ rí mọ́kọ̀ pé àbójú mi ń tàn mí jẹ ni wọ́n ti wá ẹ tí ó mọ kó fún yókùrà wọ́n ti wá tí wọ́n kó fún yókùrà ní ọ̀rọ̀ mi lóyọ̀ lẹ́yìn yóò pè ọ̀nà méjì ìdí tí ó pè ọ̀nà méjì ni pé fẹ́kẹ́ mọ́rú àwọn èèyàn tí ìwé yẹn táwọn mùsùlùmí jẹ́ ní tí ó pè ọ̀nà méjì nù torí pọ̀lọ̀ kan náà wà tó ti ń dára rẹ̀ nípa ọ̀rọ̀ Muyideen àtàgbàlá so ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ ìkẹlẹ̀ mọ́rú yẹn tó jẹ́ ni kẹlẹ̀ mọ́rú yẹn tó jẹ́ ni tí lọ́rọ̀ àwọn àgbàlá Muyideen mi ò tẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ but bó wá nìyẹn kan tí mo rí nípa tiwọn náà tí màá fi sọ̀rọ̀ lọ́bẹ̀ kọ́lọ̀ mọ́ sànú wa níjọ́ sí tí ìyá oníkùránì tó jáde tó ní ẹ wọ́n gbowó lọ́wọ́ mi wọ́n tún bá mi sùn afáwòrè kan bójúkọ̀ kan bí aago sọ́ọ̀sì báyìí ọba jáde ó lè yẹ Kùránì ó dàpọ̀ àwọn tó bá sùn ó pé á ayé ìmùsùlùmí sí abájẹ báyìí wọ́n ìmúlẹ̀ sí àwọn alákàtàkì inú ẹ̀sìn ìwòlé yìí náà ó sọ pé ìyá Kùránì ìyá jáde kó mọ̀ àwọn tó bọ̀ sùn òmìnira bá jáde yíyá bá sọ pé ẹnì kan ẹni báyìí bá mi sùn ẹni báyìí bá mi sùn ẹni báyìí bá mi sùn nígbà tí tàkùtì wà mẹ́yà fa ìkàlà àwọn tí ń bá àtúntì yọjú tàkùtì ti mú lẹ́sẹ̀ àbámi ò fẹ́ bínú yóò fẹ́ bínú forí sọlẹ̀ tí yóò bínú kú ò bá tàkìtì kó forí sọlẹ̀ èmi ò mọ̀ sí tó tèmi ọ̀fọ̀ yín ni ọ̀fọ̀ lé yín ni pàkùtì ti lára àwọn àfà tí wọ́n bá mi sùn pàkùtì ti mú kan lọ́wọ́ ó ti wáyé okùnrin ànílòyún nígbà wáyé okùnrin ànílòyún tó wọ́ fún ó wá wò pé tá a bá ní ká mọ́ so yìgì yóò kúrò ní yìí tí yóò kúrò ní bá ti lọ jáde tó bá ti sọ pé wọ́n bá mi sùn wọ́n mọ̀ mọ́ dákọ̀ kó wọ́n mọ̀ bá dákọ̀ rẹ̀ ó yìí tí wọ́n yóò kúrò nílòyún ó yà so yìgì arúgbó pẹ̀lú yà ń tètè bí yà ń tètè tó ṣé kẹ́ lè gbóyún tẹ̀lé lálẹ́ yín àfà alága oníbalabala ní oníbalabala sí ẹ̀sìn tẹ̀ ń pa àwọn èèyàn sí ni oníbalabala ó ràn tẹ̀rẹ̀tẹ̀ ní muftau sí ẹ̀sìn tẹ̀ ń pa àwọn èèyàn sí ni ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn mọ́lẹ̀ ni o ẹ̀sìn tí kò sí kíríkà ni o dìgbòlúgì wo ṣàgógógó níbi ojúlàdé yìí ẹlẹ́nu jàwàlà sáṣì tẹ́ pa àwọn èèyàn sí ni àṣekè ẹ̀sẹ̀ tó yí ẹ̀sìn gẹ́lẹ́ fi mú yà wọlé ayé torí ìbásùn ni àní ẹ̀sẹ̀ pé ó yá nígbà tẹ́ fẹ́ ṣe ẹran lẹ́wọ̀n tán ẹ̀rọ alẹ́ foríjì yẹn nígbà tẹ́ foríjì tán ẹ̀ tó foríjì lóko lọ́wọ́ ládùúgbò kó tẹ́jú rọ́bù yá o ìyá wà tó wá kọ̀ǹfẹ́sì pé ó ní wọ́n gbowó lọ́wọ́ àwọn tó bá mi sùn ìpínlẹ̀ àwọn tó rọ́pọ̀ bóyá ó yẹ tó yà dámúnú pé ó dí ìdó kẹ̀kẹ́ afẹ́ ẹgbẹ́ mi ẹ̀ nígbò ráyà lóyún ó ti ra ìyókùnrin ni wọ́n ti ra lóyún nígbà àwọn ará lóyún ó yà pé ó ti fẹ́ jójú tì ó yà pàfà méjì ó yà ẹ̀ta kánópì kan ó yà ẹ̀yà wá àti so yìgì torí pé tí ìyàwó bá jáde la ipò wọn tó ti ra lóyún yóò fi sọ pé síbò ti so yìgì ṣégbà tẹ̀ wà nùsùlámù ṣé okó lẹ́pẹ̀ wá dó ọmọ sọ pé mo dórí ọ̀rọ̀ Muyideen nínú ìwà wọn nù wọn ti ra Kùránì wọn ti ra lóko ọmọ tó bá dọ̀la nísìn ó tún lè lówó èyí tó láyà orúkọ lóko ó tún lè lówó wa ó lè lówó wa ṣé ìyá òun nígbà tó wà nídìí ìṣẹ̀ṣẹ̀ tí ń ṣe tó ní òun nílò ọkọ ṣé nígbà tẹ́yìn fẹ́ mọ́nú Islam sẹ́yìn sọ fún pé ẹ fẹ́ lọ́mọ tó ládùúgbà ni ìsìn báyìí ti fún lọ́kọ àbí ẹ tún kàn bùkátà rẹ̀ ẹ jọ ẹ dákun ẹ̀yin mùsùlùmí mọ́ṣáláṣí àtìlé tí wọ́n kọ̀ mọ́ṣáláṣí sí dàmútìw alẹ́ tí o fìdúkú dàmútìw dàbúlàdì ẹlẹ́ni jàwàlà ok àrùn gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ wọ́jà olójú kankan bí aago sọ́ọ̀sì àti gbogbo wọn ti padà tún ní ìsinmi àti ìpadà làjì tó ní mi ìbomù lómù àwọn làjì ẹlẹ́fẹ̀ẹ́ mu níjọ́ tí Muyideen lọ station wọ́n wá pè Muyideen ní pé wọ́n wá pè Muyideen lórí fóònù nígbà Muyideen ní ó dáhùn ó ní tẹ́ bá fẹ́ bóun sọ̀rọ̀ ẹ lọ bá làjì sọ̀rọ̀ àlàjì ẹlẹ́fẹ̀ẹ́ mu òun ṣe mí òun gbà mí ibẹ̀ ń ká mo tiẹ̀ ń lọ lẹ́yìn ìgbà yẹn Muyideen ti lọ competition ó ṣe balabala wọ́n pàgà rí bẹ́ẹ̀ tó so gbọ́ àyíwọ́n náà gbé lọ ètò wá ṣẹlẹ̀ ní ìsìn tó fẹ́ kẹ́ fi mọ ìwà wọn tí mo fi kó ìwà táwọn ti lọ rí wù wípé nǹkan kẹrù wà nù wọn ni àṣé àrí gẹnigẹni wọjà ó ti rí pé Muyideen ó rí pàgbàlà gẹ́gẹ́ fi Muyideen wípé lọ́dọ̀ tiẹ̀ ó rí pé àgbà gẹ́gẹ́ fi Muyideen pawó sí mídíà àgbà gẹ́gẹ́ tẹ́gbọ́n sọ ó ti lọ́kàn àrí gẹnigẹni tó ti wọ jàǹtì ẹ̀
ó ti rí pé Àgbàlá Gabriel lójú ẹ̀ bí ẹni pé Àgbàlá Gabriel fi Muyideen pawó sí mídíà ẹ̀ àti tó fi torí àìjà Muyideen gangan nìyẹn. Fídíò Arígini tí mo wò lánàá mo wá fẹ́ rí gbogbo ẹ̀ pé àti ibi tí Arígini ń lọ ni ẹnì kí n mo rí mo wo fídíò bí tí Arígini ní gẹnẹgẹnẹ wọjà títí ń ṣe wáàsí Muyideen ẹ bí pé Muyideen tí o ti mọ kéwù kò tí ì lè kọ àyà kò tí ì lè ka kankan ó sì jókòó sẹ́gbẹ̀rẹ̀ báyìí bẹ́ẹ̀ Muyideen tó gbé torí sí à. àwọn ọmọ tí ń bá Arígini tí ń bá gbé wáàsí àwọn ọmọ wà ń bẹ́ o wọn ò bí kámẹ́rà sí wọn lójú kò ní káwọn lójú fẹ́ gbé òun wà ní kí Muyideen lójú fẹ́ gbé òun. ó sì mọ̀ táwọn ìbá ti rí ó rò pé táwọn ìbá ti rí Muyideen nínú lẹ́kítọ̀ òun wọ́n fẹ́ máa gbé lẹ́kítọ̀ òun. so wọ́n mọ̀ kẹ̀yìn Muyideen àtàgbà gbé àṣírí wọn pẹ̀lú eré òun gbà pé Muyideen yóò máa pariwo sí mídíà Arígini wọjà nítorí tí wọ́n fi lọ dàrí wọn dún nìyẹn. Kristẹni àti Mùsùlùmí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀jẹ̀ yín Kristẹni lẹ́ẹ̀dọ̀rọ̀ ẹ̀ yín mọ̀ wọ́n ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kò sí bí Kristẹni bá ṣe ṣe bóni bá Kristẹni bá ṣe ṣe rí iye tí Kristẹni tẹ̀síwájú àwọn Mùsùlùmí 90% inú wọn mọ̀ bàjẹ́ ni kò wá sígbàkigbà tí Kristẹni ti bá ti ń lọ sókè tí wọ́n rí ní mídíà tí bí àwọn Àgbàlá Gabriel ṣe ń ṣe píríńtà yẹn tó ń gbowó taari àwọn tó ń ẹ̀pù wọn káàkiri àgbáláyé àwọn kan wà tàyẹ pé inú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí inú ń bí wọn kìbá sí pé gbogbo gan pàápàá jùlọ àwọn tó wà mídíà ìpè ó jẹ́ pé Kristẹni mọ̀ sí ẹ̀kan báyìí kò sí jáwà Mùsùlùmí ó jẹ́ Kristẹni mọ̀ sí ẹ̀kan báyìí kò jáwà Mùsùlùmí. ẹ sì fẹ́ mọ́ ṣe bí Kristẹni ní ìwà Kristẹni ẹ̀ ní ẹ mọ́ ṣe bí oníṣẹ̀ṣe ìwọ oníṣẹ̀ṣe ẹ̀ ní Islam àti poverty ẹ̀ lè yà wọn Islam àti jàgídíjàgan ẹ̀ lè yà wọn Islam àti irọ́ ẹ̀ lè yà wọn 5 and 6 ẹ̀ Islam àti irọ́ 5 and 6 ni ìjọba ti bẹ̀rẹ̀ pọ́sẹ̀ntì bá ti lé jù ìjọ náà wọ́n sọ díjà fún wọn. ẹ wá sọ pé ẹ̀yìn ẹ̀fẹ̀ sí Islam ó dénú Islam ẹ̀ ń tó kó fún ẹ̀sẹ̀ tiẹ̀ fún ẹ̀sẹ̀ àti kọ̀ọ̀kan bí ewúrẹ́ tí ẹ̀ fi ké jáde níbi sọ ìkànnì náà tó wá ti lọ ó ti gbà sí fún ó ti wá fẹ́ dojú tì wá lóun sórí yìí tí yàrá lòun bọ́kọ ni tó pariwo ọkọ lọ́dọ̀ ẹ̀yìn àfa ṣùgbọ́n tẹ̀ tún wá ṣe ìṣòwò àdá nígbà tẹ̀ tó ń bọ̀ tẹ̀ tó kó bọ̀yà fún tẹ̀ tó ń bọ̀ ń dì ẹ̀ wá sọ pé káfa kò ṣòwò díẹ̀ ṣé nígbà tẹ̀ pé ọ̀nà ẹ̀sìn tẹ̀ lè fẹ́ dá lọ́la sókò lẹ́lẹ́mọ̀ fi dá lọ́la sómi lẹ́lẹ́mọ̀ fi dá lọ́la ẹ̀ máa pàṣẹ síra yìí ẹ̀ máa pàṣẹ ayé síra yìí ẹ̀ máa pàṣẹ ayé síra yìí. àwọn òbẹ̀ tí ń jẹ́ òótọ́ ní oṣù yìí làwọn sọ ẹni tí ìbáyìí tó bínú ẹ tó lọ gbé wá dáńtì ibẹ̀ tí wọ́n gbé wá ó yá ta lọ́lọ́ pastors sheik abu kìíní kan kí ẹ tún gbé wá àwọn awófin máa ń ga sí ni bẹ́ẹ̀ lẹ̀ yóò sì ṣe máa wálẹ̀ sí awófin máa ń ga sí ni bẹ́ẹ̀ lẹ̀ yóò sì máa wálẹ̀ sí ẹ wá lọ mú èmi táwọn ń ṣẹ̀ṣẹ̀ dá lọ́la àti ẹ̀tẹ̀ lọ́la nǹkan dá ẹ̀tẹ̀ tí ń dákójọ fún ọlọ́run lẹ́fẹ̀ẹ́ dá mú gbogbo tó bá dé sí fún gbogbo obìnrin gbogbo tó bá fẹ́ sí fún ìjọ tó bá ti fokó lọ ló ṣe lórí mọ́ obìnrin kó kọ́lé fún kóra mọ́tò òun ṣùgbọ́n àtẹ́kùn ń bá fún sí kíní kan òun àbí ẹtì jọ́fẹ́ láyún lójú rẹ̀ kò lè rí bí orí ṣùgbọ́n nǹkan tẹ́lẹ̀ sí fúnbìnrin tẹ́lẹ̀ tọ́kùnrin rẹ̀ sí fúnbìnrin ṣe fún níṣe pé o ṣe fún níṣe pé mo jùlọ àbí ìṣe ẹ̀gbọ́n àbí níṣe pé mo ṣe fún ṣe bàbá àbí mo ṣe fún ṣe ọ̀rẹ́ kó wá mọ́ bá sùn rárá obìnrin yóò mọ̀ yọ bí bàbá rẹ̀ orí wa lẹ́fẹ́ sí fún orí oko